rí àṣírí tí mo mú wá lónìí. Wọ́n ní tá a bá ń ṣe yá àlá ò ká mọ̀ ṣe yá àyà sí àìbónú sí máa ń sọ. Ṣe rí, mo máa ń sọ pé ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú. Gbogbo àkígbà ni mo máa ń sọ pé ẹ jẹ́ á jẹ́ onígbìyànjú. Mo ṣe kan kò tí ì ṣe, ìyẹn ò sọ pé ká dúró, wàláì ìyẹn ò sọ pé ká dúró. Torí pé èèyàn méjì ni ò kì í lójú oorun. Mo máa ń sọ ẹni tí ó tún nǹkan sí ò ní lójú oorun, bẹ́ẹ̀ sì ni ẹni tí ó bà nǹkan jẹ́ náà kò ní ní ojú oorun. Kò ní lójú oorun. Jẹ́ onígbìyànjú. Ṣe rí bó a ṣe wá ń gbìyànjú, ẹ jẹ́ ká máa fi ìpèsè kún, ó dáa púpọ̀. Ẹ jẹ́ ká máa fi ìpèsè, ẹ jẹ́ ká máa fi kún, ó dáa púpọ̀, ó dáa púpọ̀. Ìpèsè yìí mo ti fi sílẹ̀ ní nǹkan bí ọdún 8 sẹ́yìn. Yóò ti tó bẹ́ẹ̀ náà tàbí ọdún 9 sẹ́yìn ni mo ti fi ìpèsè yìí sílẹ̀. Ìpèsè yìí ó ti tú ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe dáadáa. Pàápàá jùlọ àwọn tá a jọ sí ní ojú kan náà tó jẹ́ pé wọ́n wà ní kínní. Àwọn ìlú kan wà tó jẹ́ pé kò sí àǹfààní àti fi nǹkan ránṣẹ́ sí wọn. Tó pé kò sí àǹfààní àti fi nǹkan ránṣẹ́ sí wọn tó jẹ́ pé ṣùgbọ́n ìpèsè á ṣiṣẹ́ bí ọ̀dọ̀ wọn. Torí pé afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kan igi oko lára. Yóò ṣiṣẹ́ bí ọ̀dọ̀ wọn. Àwọn ibì kan wà tí iṣẹ́ ò lè, tí yóò lè kùgìrì fi nǹkan ránṣẹ́ sí. Ṣùgbọ́n ìpèsè ó dàbí kéèyàn jókòó pé ẹ bá ń ṣe àdúà. Bẹ́ẹ̀ ni mo ṣe rí sí. Lóòótọ́ agbára àdúà ó ṣiṣẹ́ dáadáa o. Ṣùgbọ́n ìpèsè ọ̀kan gbòógì ni lára ọ̀nà tí à ń gbà á ṣe àwọn iṣẹ́ láti ṣínà fún yàn. Bẹ́ẹ̀ ni. A rí ẹni tí ẹlòmíì ó sọ pé irọ́ ni, but bó ṣe rí bẹ́ẹ̀ ni mo ti sọ. A rí ẹni tí wọ́n tì mọ́lé, tí ìsọdọ̀ wa ń bí tí wọ́n tì mọ́lé. Ìpèsè tí mo fẹ́ fi sílẹ̀ yìí lásán, wàláì ojú ààrẹ ọjọ́ kejì tá a gbé ìpèsè yẹn lọ tó rọ́nà àbáyọ. Kì í ṣe Nàìjíríà o. So ṣe rí ìpèsè ó kó ipa tó pọ̀, ó kó ipa tó pọ̀. Bí mo ṣe máa ń sọ pé sàárà, àdúà, ìgbìyànjú, bẹ́ẹ̀ ni ìpèsè náà kó ipa o tó pọ̀ gan. Ntọ́rọ̀ ẹlòmíì ní ìdí kò ju ìpèsè lọ, wàláì, tí nǹkan ó fi máa dán, tí gbogbo ẹ̀ ó fi máa dùn. Torí pé àwọn tó yẹ kó tù kò tù wọ́n. Láti bí wọ́n ránṣẹ́ sẹ́ni tó wà nílùú òyìnbó, Ọlọ́run Elédùmarè, gbogbo àwọn tó wà ní ẹ̀yìn odi yóò jẹ́ kí wọ́n kéré oko délé. Ìpèsè yìí tí n bá ti sọ àwọn tí wọ́n ti bá pàdé ní nǹkan bí ọdún 7 sẹ́yìn, wọ́n mọ̀ pé bó ṣe rí bẹ́ẹ̀ ni mo ṣe sọ. Mo sọ ìpèsè yìí ní ìpèsè àwọn big mommy. Ìpèsè àwọn big mommy. Ó yára ṣínà, ó yára tú ìdè, ó yára tú ìdè tó pọ̀. Bóyá ẹnìkan wà ní orí àárẹ̀ tàbí ẹnìkan ń la àwọn nǹkan kan kọjá. Ṣe rí ẹni tó wà lórí àárẹ̀ tẹ̀sí láǹfààní láti rí tán wá sọ pé ó lọ́wọ́ nínú, pé ó ní kinní nínú. Eléyìí tó jẹ́ titun yín ibẹ̀, ẹ kàn mọ́ fi pàrà kẹ́ mọ́ tú sí ní, kẹ́ mọ́ tá sí lẹ́nu kó máa là. Wàláì tán sọ pé ó lọ́wọ́ nínú o, ẹ rí i pé ọwọ́ yẹn wàláì yóò tù. Ọlọ́run, gbogbo nǹkan ń dàrú ni, ó ń ṣe gbá ni, ó ń ṣe kinní kan ni. Ẹni yìí ti ń wá, wọ́n da ọ̀nà rú mọ́ ẹlòmíì lọ́wọ́ ni, nǹkan. Àwọn ìpèsè yìí ó gbìyànjú, wàláì ó gbìyànjú. Bó ni ìpèsè yìí ṣe lọ? Ẹ bá ń wá odidi òkété kan. Ṣé wàá rókété yìí? À gé sọ́nà 16, kò ní sí orí ìfun, kò ní sí ńbẹ̀. Ṣe rí àbọ̀ ká ṣe tí ó mọ ta sánsán. Ṣé wọ́n bá ṣe máa ń ṣe tí ó mọ ta sánsán gan gidigidi. Tá bá ti wá ṣe tán, a wá kó sínú àwo òpèsè. Ẹyin òróró 3 á ṣe òun náà. So á bo, á kó lé lórí. Tá bá ti wá kó lé lórí, ẹ wá gbé sílẹ̀, ẹ wá ṣe àdúà lórúkọ ẹni tó bẹ̀ yín níṣẹ́. Tó bá dẹ̀ jẹ́ pé ẹni yẹn gangan náà ló fẹ́ ṣe fúnra rẹ̀, yóò ṣe àdúà sí dáadáa. Torí àwọn tí ó bá ṣe fún yàn tí ò sí ní Nàìjíríà ń bí ni mo ṣe ń ṣe àlàyé bí mo ṣe ń ṣe yìí.
so ẹ ṣàdúrà sí dáadáa, tẹ́ bá ti wá ṣàdúrà sí tán ẹ wá gbé lọ sí oríta, níbi oríta tí wọn ó ti gbà á. A máa ń ṣe kíní kan, a máa ń pè ní akétùtù, ó wà lọ́tọ̀, ọ̀rọ̀ sì ń bọ̀ lórí ẹ̀, tó yẹ pé tá a bá gbé ètùtù sí inú ilé ètùtù tí wọ́n bá gbà, tá a bá gbé sí inú ilé wà láì wọ́n ó gbà, ṣùgbọ́n eléyìí oríta ní ń lọ, oríta ní ń lọ, kì í ṣe gbogbo oríta ní ń gba ètùtù, ṣùgbọ́n àwọn nǹkan ń pè ní akétùtù a lè ṣe sí oríta bí táwọn ń gbé pèsè sí, tó yẹ pé kò sí pèsè tẹ́ gbé síbẹ̀ tí ò ní lọ. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ìyẹn lọ́jọ́ iwájú. Ṣe rí, ó dáa púpọ̀ ní àsìkò ẹ̀ẹ̀rùn tá a wà yìí, torí pé ṣẹ̀ǹkójú ò ní rọ̀, so tó bá ti ń di inú oṣù kẹrin, karùn-ún, kẹfà, keje, kẹjọ, kẹsàn-án, kẹwàá, kò sígbà tí yóò lè ṣèpèsè o, torí kì í ṣojoojúmọ́ lójò ń rọ̀, èyí ò calculate ẹ̀ ní pé òjò rọ̀, so èyí ò dẹ̀ ṣe. Tá a bá ti gbé kíní lọ sí oríta, tó bá dára ọjọ́ kejì a lọ gbé àwo ìṣèwà, á ti kó àwọn orí ìfun yẹn tí a pè yóò wà lọ́tọ̀, a kò sílẹ̀, a wà lọ gbé ìpèsè wa wálé. A wà kó sẹ́ni tá ti gbé lọ ìjọ àárọ̀ ọjọ́ kejìlá lọ mú kinní yẹn, ṣùgbọ́n orí àti ìfun àti àwọn nǹkan tá a kó jáde nínú ẹ̀ á kó sínú apẹ, ewé oríjìn, ewé àjẹ́ọ̀bàlẹ̀ àti ewé ewúro á wà kó lé lórí pẹ̀lú odidi àtàrí kan. Á jó, tá a bá ti jó tán á wà pín sọ́nà mẹ́ta, tá a bá pín sọ́nà mẹ́ta, á pò kan mọ́ ọṣẹ, á pò dá kan mọ́ epo, ìkan yòókù oyin ni. Títọ́ lóyin yìí bó ṣe jẹ́nu, tó bá jẹ́ ẹni tó wà lọ́nà jíjìn tíṣẹ́ ò lè dọ́dọ̀ rẹ̀, ẹ̀já bù tó lóyin yẹn, ẹ̀já bù sínú kínní, ẹ̀já bù ẹ̀tù yìí díẹ̀, á bù sọ́wọ́, ká wá mọ́ ṣàdúrà sí, ká fẹ́, yóò rí ipa ẹ̀, wàláhì yóò rí ipa ẹ̀ pé ọ̀nà sí láti ibìkan fóun, iṣẹ́ tó dájú ni. Mo ti ń wá tipẹ́tipẹ́, ṣùgbọ́n mi mọ ibi tí mo fi sí mọ́, mi mọ níwèé tó wà mọ́, mo ti ń wá tipẹ́tipẹ́, tó ti pẹ́ rẹ̀ tí mo ti ṣiṣẹ́ yẹn kan, but mo ṣe dáadáa lásìkò yẹn gan, tó dẹ́ rìn dáadáa, ó rìn dáadáa, pàápàá jùlọ ẹni tẹ́ ẹ̀ bá jọ sí lójú kan náà, pé bóyá ó wà níbi tó jìnnà tí ò lè ráyè ṣe iṣẹ́ yẹn fún rẹ̀, ẹ jẹ́ ká gbìyànjú, àṣírí tó dáa ni, ẹ jẹ́ ká mú mẹ́tò, nǹkan tó dáa ni o. Àwọn àṣírí kọ̀ọ̀kan wà tó jẹ́ ìpèsè, tó jẹ́ pé ìpèsè aṣínà lóríṣiríṣi, tó jẹ́ pé ó ṣínà dáadáa ju kéèyàn ló ṣẹ́gan lọ. Ọlọ́run ò ní padà lẹ́yìn wa. Tá a bá rí ẹni tí ara ẹ̀ ò yá lóòótọ́, tó ń sọ pé ó lọ́wọ́ nínú, tó lóyin yẹn ẹ já fún pé kó lò, tẹ́lẹ̀ epo pupa kó là, ká wá wo bí nǹkan ó ṣe rí, tẹ́lẹ̀ epo pupa yẹn á fi pa ní gbogbo ara, tó lóyin yóò là, dandan ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní rí yàtọ̀ kíákíá. Ọlọ́run ò ní padà lẹ́yìn wa. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì, tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Mo kí wa o, Ọlọ́run Elédùmarè yóò mọ̀ tì wá lẹ́yìn o, àní ṣiṣẹ́ ṣe o. Mo kí gbogbo onígbìyànjú pátápátá, ẹ jẹ́ ká jó nígbìyànjú o.